A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi ti jáwé gbélé-ẹ̀ fún ọ̀kan lára ọmọ ẹgbẹ́ wọn Dino Melaye lórí ẹ̀sùn ìtàbùkù sí ẹgbẹ́. Melaye tí í ṣe sínétọ̀ àná ní ìgbìmọ̀ PDP Ayétòrò ní kí ó lọ rọ́kúnlé látàrí bí ó ṣe kọ̀ láti jẹ́ wọn nígbà tí wọ́n ké sí ìpinnu láti jáwé gbélé-ẹ̀ fún wáyé níbi ìpàdé òṣìṣẹ́ ẹgbẹ́ tí ó wáyé lónìí ní Ayétòrò Lùgbé wọ́ọ̀dù kínní. Wọ́n ṣe ìpàdé yìí láti fi ṣe àgbéyẹ̀wò àbájáde ìwádìí ìgbìmọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti wádìí ẹ̀sùn tí wọ́n fi kan Melaye. Ìgbésẹ̀ ẹgbẹ́ yìí lọ pẹ̀lú ìlànà òfin ẹgbẹ́ tí ó fún wọ́ọ̀dù ní agbára láti gbé ìgbésẹ̀ lórí ọmọ ẹgbẹ́ tí ó bá ṣe àṣemáṣe. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Melaye ní wọ́n ti sọ ẹgbẹ́ òṣèlú PDP di okòòwò àti ti aládàáni. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní sínétọ̀ àná láti ìwọ̀ oòrùn Kogi ti sọ wípé PDP ti pàdánù pàtàkì rẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè. Melaye fi ẹ̀sùn kan alága gbogbogbò ẹgbẹ́ Iliya Damagum, akọ̀wé ẹgbẹ́ Samuel Anyanwu àti alákòóso ẹgbẹ́ Umar Bature wípé wọ́n ti ba ẹgbẹ́ jẹ́. Ó ní òpin ti wá fún ẹgbẹ́ òṣèlú PDP. PDP ti di ìtàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti fi dá aráàlú lójú wípé ibú omi aládàmú ní ìpínlẹ̀ Borno kò wó lulẹ̀ nígbà tí ẹ̀kún omi tí ó wáyé láìpẹ́ yìí látàrí àkúnwọ́sílẹ̀ tí àrọ̀rọ̀dá òjò dá sílẹ̀ tí ó yọrí sí ìjàmbá. Mínísítà fún ìsun omi akàwé-gboyè Joseph Yusuf ni ó fìdí èyí múlẹ̀ bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Àbújá. Mínísítà fìdí ẹ̀ múlẹ̀ wípé níbẹ̀rẹ̀ ọdún yìí ni àwọn ṣe ìkéde ìpèníjà tí ó ṣeé ṣe kí ẹ̀kún omi dá sílẹ̀ ní ìpínlẹ̀ 31 lára rẹ̀ ní ìpínlẹ̀ Borno gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì agbègbè tí ìpèníjà rẹ̀ pọ̀ jù high risk areas. Ó ní ìkìlọ̀ ikọ̀ amójú ẹ̀rọ ọ̀jọ̀gbọ́n láti oríṣiríṣi ẹ̀ka ìjọba àti Chad tí ń ṣe àgbéyẹ̀wò ìjàmbá bí wọ́n ṣe ń wá ọ̀nà àbáyọ sí i. Yusuf ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé lórí omi ìdọ̀tí tí ó lè fa ààrùn. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ lórí ewu ẹ̀kún omi ní ojúnà Niger àti River Benue bí ó ti rọ àwọn olùgbé ẹkùn yìí kí wọ́n wà lójúlalákàn fi ń ṣọ́rí. Mínísítà dárúkọ N108 billion tí ààrẹ ti bu ọwọ́ lù fún ìdènà ẹ̀kún omi jákèjádò orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ìjọba lórí ìjàmbá omi ṣe dá a lábàá. Ó wáá rọ ìjọba ìpínlẹ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn láti tẹ̀lé ìkìlọ̀ ní kíákíá kí wọ́n sì tètè gbé ìgbésẹ̀ láti dènà ẹ̀kún omi lọ́jọ́ iwájú. Èyí ń wáyé bí àwọn gómìnà ṣe jẹ́jẹ̀ẹ́ pẹ̀lú ìṣọ̀kan láti ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n rí ìjàmbá ẹ̀kún omi ní Maiduguri àti Jere ìpínlẹ̀ Borno. Wọ́n jẹ́jẹ̀ẹ́ àtìlẹ́yìn oúnjẹ bí wọ́n ti gbóríyìn fún ìjọba àpapọ̀ àti gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum lórí bí wọ́n ṣe tètè dìde sí ojúṣe wọn láti mú àdínkù bá òfò. Títí di àná kò sí àpẹẹrẹ wípé omi yìí ń fà gẹ́gẹ́ bí àjọ alámòjútó ẹ̀kún omi ṣe jábọ̀. Ọ̀pọ̀ àwòrán tí wọ́n fi hàn lórí ẹ̀rọ ayélujára ṣe àfihàn bí omi ṣe lútè sí òpópónà, ilé-ìwé àti ilé ìjọba. Ó tó ìdá 40 nínú ọgọ́rùn-ún 40% oko tí ẹ̀kún omi ti ṣàn lọ tí ó ti ń fa ìbẹ̀rùbojo lórí ọ̀wọ́ngógó oúnjẹ. Ẹgbẹ́ àwọn gómìnà NJF ṣe àpèjúwe ìṣòro yìí gẹ́gẹ́ bí èyí tí ó lààmìlàaka lẹ́yìn tí wọ́n ṣe àbẹ̀wò. Alága ẹgbẹ́ àwọn gómìnà tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak sọ nínú àtẹ̀jáde orí ẹ̀rọ ayélujára wípé òun darí àwọn akẹgbẹ́ rẹ̀ lọ ìlú Maiduguri ìpínlẹ̀ Borno níbi tí wọ́n ti rí bí nǹkan ṣe bàjẹ́ sí pẹ̀lú ẹ̀kún omi tí ó ti sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ di aláìnílé lórí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú náà sọ nínú àtẹ̀jáde ọ̀tọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ondo, Adamawa àti Kwara ti lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Borno láti fi àtìlẹ́yìn wọn hàn sí gómìnà Zulum lórí ìjàmbá ẹ̀kún omi tí ó wáyé ní ìlú Maiduguri. Sanwó-Olú tẹnumọ́
mọ́ pàtàkì àtìlẹ́yìn sí ìpèníjà bí ó ti rọ orílẹ̀-èdè kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìpínlẹ̀ Borno. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mínísítà agbègbè ilé ìjọba ìlú Àbújá ti fi ipò rẹ̀ múlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) bí ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ ṣe gbé ìṣàkóso ìpínlẹ̀ Rivers lé lọ́wọ́. Àwọn alátìlẹyìn Wike láàrin ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ kò bu ọwọ́ lù ú nìkan, bákan náà ni wọ́n tún sún ọjọ́ ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ síwájú sí ọjọ́ 24 oṣù kẹwàá yàtọ̀ sí ọjọ́ 26 oṣù kẹsàn-án tí wọ́n fi sí tẹ́lẹ̀ tí ìbá yí ìpinnu wọn padà. Adelé alága gbogbogbò Umaru Damagum ni ó darí ìpàdé tí wọ́n ti ṣe ìpinnu yìí lánàá ní olú iléeṣẹ́ ẹgbẹ́ PDP ní Wadata Plaza, ìlú Àbújá. Ìpàdé yìí ni wọ́n ti dá dúró láti ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn láàrin ìpòrúurú ọkàn tí ó bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́, pàápàá jùlọ láàrin Wike àti ẹgbẹ́ àwọn gómìnà PDP lórí ipò tí ẹgbẹ́ PDP wà ní ìpínlẹ̀ Rivers. Ìjà òṣèlú láàrin Wike àti gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara gbọ̀nà àrà yọ ní ọjọ́ 24 oṣù kẹjọ nígbà tí ẹgbẹ́ àwọn gómìnà PDP kéde ní gbangba àtìlẹ́yìn wọn fún Fubara bí wọ́n ti pè fún àgbéyẹ̀wò ìpàdé ìpínlẹ̀ Rivers kí wọ́n sì fìdí ojúṣe Fubara múlẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Rivers. Ìgbésẹ̀ yìí ló fa ìbínú yọ fún Wike tí ó fi lérí láti dáná yá àwọn gómìnà wọ̀nyí ní ìpínlẹ̀ wọn bí wọn kò bá dẹ̀yìn láti dá sí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers. Ní ìfèsì ni ẹgbẹ́ gómìnà fi bu ẹnu àtẹ́ lu ìlérí Wike gẹ́gẹ́ bí aláìní nǹkan ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adelé ọ̀gá ọlọ́pàá yányán ní orílẹ̀-èdè Kenya Gilbert Masengeli ni wọ́n ti dá ẹ̀wọ̀n oṣù 6 fún láti ilé-ẹjọ́ gíga orílẹ̀-èdè látàrí bí ó ṣe fi ojú tẹ́ńbẹ́lú àṣẹ ilé-ẹjọ́ contempt. Níbi ìgbẹ́jọ́ òní ni adájọ́ Lawrence Mugambi ti fún Masengeli ní ọjọ́ 7 kí ó fi jọ̀wọ́ ara rẹ̀ fún kọmíṣánná ọgbà ẹ̀wọ̀n láti bẹ̀rẹ̀ sáà rẹ̀ tuntun nínú ọgbà ẹ̀wọ̀n. Adájọ́ Masengeli pàṣẹ kí akọ̀wé ìjọba Kithure Kindiki rí i dájú wípé Masengeli ṣe ẹ̀wọ̀n bí ó bá kọ̀ láti jọ̀wọ́ ara rẹ̀. Adájọ́ gbé ìdájọ́ yìí kalẹ̀ lẹ́yìn tí adelé ọ̀gá ọlọ́pàá kọ̀ láti jẹ́ ilé-ẹjọ́ lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ké sí i láti fi ara hàn nílé-ẹjọ́. Adájọ́ ni ó ké sí Masengeli lórí ìrìnsí ọmọ ìyá méjì Jamiu àti Aslam Longton pẹ̀lú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Bob Njagi tí wọ́n jí gbé nínú oṣù kẹjọ ní Kitengela. Èyí ń wáyé bí Emmanuel Ihejirika, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rán lọ ẹ̀wọ̀n ikú ní orílẹ̀-èdè Indonesia lórí ẹ̀sùn egbògi olóró ṣe gba ìyọ̀ǹda lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ẹ̀wọ̀n. Ìdásílẹ̀ yìí mú kí ó ṣeé ṣe nípasẹ̀ ìgbìyànjú pro-Washington DC agbẹjọ́rò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Emmanuel Isha Ogebe. Alága ẹgbẹ́ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé NIDCOM Àbíkẹ́ Dábírí Ẹrẹwà ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lónìí bí ó ti gbóríyìn fún Ogebe fún iṣẹ́ takuntakun tí ó ṣe lórí ẹ̀sùn yìí. Dábírí Ẹrẹwà ṣe ìrántí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí aṣojú ilẹ̀ Nàìjíríà tí mínísítà àná lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ambassador Òjó Madueke darí pẹ̀lú òun fúnra rẹ̀ ṣe àbẹ̀wò sí Indonesia láti bẹ̀bẹ̀ fún àánú lórí ìdájọ́ ikú fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 21 tí wọ́n fi ẹ̀sùn egbògi olóró kàn. 4 nínú wọn ni wọ́n ti pa pẹ̀lú ará ilẹ̀ Indonesia kan àti ará ilẹ̀ Bìrìtìkó kan, ṣùgbọ́n Ogebe pinnu láti gba ẹjọ́ Ihejirika rò nítorí ó ní ìgbàgbọ́ wípé wọ́n ṣì mú ni. Ogebe sa gbogbo agbára rẹ̀ láti mú ẹ̀sùn yìí dé iwájú ilé-ẹjọ́ tó ga jùlọ ní Indonesia kí ó tó wá gba ìyọ̀ǹda Ihejirika nínú oṣù kejìlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde ọ̀nà 6 ní ìpínlẹ̀ Èkó tí àwọn ọlọ́kọ̀ ti lè ṣe pàṣípààrọ̀ ẹ̀rọ ọkọ̀ wọn sí èyí tí yóò máa lo
compressed natural gas (CNG) lọ́fẹ̀ẹ́. Ìgbésẹ̀ yìí jẹ́ ọ̀kan lára èròǹgbà ìjọba láti ṣe àdínkù owó epo bẹtiró fún ọmọ orílẹ̀-èdè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní Kọmíṣánná fún ọkọ̀ ìrìnnà Olúwaṣeun Ọ̀ṣìyẹmí ti mú ìkéde yìí wá bí ó ti sọ wípé àyípadà ọ̀fẹ́ yìí yóò bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án láàrin aago 3 ọ̀sán sí aago 6 ìrọ̀lẹ́. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé 50 ọkọ̀ àkọ́kọ́ tí ó bá kọ́kọ́ gba àyẹ̀wò yóò gba CNG conversion kits. Àwọn ọkọ̀ wọ̀nyí yóò ní àǹfààní àti ra epo sọ́kọ̀ ní ₦230 per standard cubic metre (SCM) ní gbogbo ẹ̀ka ilé-epo NIPCO, iye tí ó kéré jọjọ sí ti bẹtiró. Lára àwọn ibùdó tí àyípadà ọkọ̀ yóò ti wáyé láti rí Farmades kìlómítà 42 Lekki-Ẹ̀pẹ́ Expressway, Majek Second Gate, Abiju Ìbẹ̀jú-Lẹ́kì, Portland, No. 1 Ọjọ́ta Interchange Terminal, Bayo Sodipo Ọjọ́ta, Mezzovest kìlómítà 23 Lekki-Ẹ̀pẹ́ Expressway, Ajah opposite Kilimanjaro by Abraham Adesanya bus stop, Dana Motors Limited, Kia Plaza 117 Oshodi Apapa Expressway, Isolo, MBH Power kìlómítà 5 Ìkọ̀tún Road, Ìtamọ̀pé, Ìkòròdú àti Autogig plot 144B Gbàgádà Expressway, Gbàgádà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.